fún àwọn ẹni eré nígbà táwọn ẹni eré ti lọ náà. bí a bá ń sọ̀tàn Ìlọrin níbi tí Ìlọrin dé dúró yìí. bí a bá sọ̀tàn Ìlọrin níbi Ìlọrin dé dúró yìí. bàbá wa Mukaddam Muhammadu Sa'id. bàbá wa Mukaddam Muhammadu Sa'id. àwọn náà ti wà nínú wọ́n ti wà nínú tàn àwọn ẹni eré. àwọn náà ti wà nínú tàn àwọn ẹni eré báyìí. wọ́n bá sì ń sọ kàrámà àwọn àfáà Ìlọrin Ọlọ́run ti tì wọ́n bọnú wọn. Insha Allah. ọmọ kéwù mi ara kàrámà fáfáà rẹ̀ àfáà rẹ̀ ò ní kàrámà wọ́n ti wá jọ ń sọ ńlé nígbà tí dóde oní kàrámà tọ́lọ̀ ń ṣe fún mi rèé kò sì ní kàrámà. ibi tẹ́ ti máa pé òní kàrámà ni pé kò sẹ́ni ó dé èèyàn lára rẹ̀ òun nìkan náà ló dé èèyàn fámìlì òun nìkan náà ló dé èèyàn nínú àwọn tí ń tẹ̀lé òun nìkan náà ló dé èèyàn nínú àwọn ọmọ kéwù òun nìkan ló dá rẹ̀ rí. kò sẹ́ni ó lè tọ́ka sí pé ni ó dé èèyàn látara rẹ̀ gbogbo àfáà tọ́lọ̀ ń bá ṣe bẹ́ẹ̀ kì í ṣẹni ọlọ́ ọ̀nà ọlọ́run kúrin bẹ́ẹ̀ yẹn bá ní ọ̀nà ọlọ́run ó lé lógún ọdún lórí iṣẹ́ dáwà ọmọ ti láṣeyọrí. ọ̀n ka ọgbọ̀n ọdún fúnra rẹ̀ ọ̀n kò gúdí ọdún fúnra rẹ̀ ẹlòmíyà ká 50 years tóun ti ń ṣe dáwà bọ̀ wá ta ló ti ṣe ríire lára rẹ̀ ajẹ́pẹ́ dáwà tó ń ṣe òun ọwọ́ àánú sulmat ba'duha fawqa ba'd òkùnkùn mìíràn tó borí ẹ̀. bàbá wa yìí rahimahullah wọ́n ti ń dára àti pẹ́ ọ̀gbọ́ akramakumullah wọ́n ti ń dára pẹ́ wọ́n sì ní kàrámà. alhamdulillah ẹni tí ó dídí wòlíì ọmọ wòlíì lọ́yẹ̀ fáwọn tó bí wọn wòlíì ni wọ́n àgbà wìláyà àtọ̀ wìláyà wọn ibi wọn wọ́n tó kéwú lọ́dọ̀ wòlíì àgbà àwọn náà wá di wòlíì lásìkò wọn kí wọn tó wá tọ́ka sí bàbá wa Mukaddam Muhammadu Sa'id akúmọ̀jù wípé wòlíì ọlọ́run. Allahu akbar. òun ni àlùfáà wa gbà Nakibul Ashraf Maulana Sheikh Abdullah As-Salati ní ọjọ́ kan tó wọ́n ń ṣe nǹkan kan lọrin inú kẹsẹ̀tì wọn ẹni wọ́n bá lọ lè wò wọ́n a máa pósìtì ẹ̀ sórí social media dáadáa ibẹ̀ ni wọ́n ti lórí haqqan sidqa inna dunya qad garratna ọba òkè tó ti yẹ. àbá sàrùmí lọ jáná sí àtàfà orúkọ mi àlùfáà owó dé bàbá wa jẹ́tẹ̀mí ọ dára ọmọbẹ̀mẹ̀ bàbá wa Mukaddam ta wà láàyè wọn yìí mbẹ̀mẹ̀ ibi wọ́n jòkó sí Maulana Nakibul Ashraf ọwà náwọ́ sí wọn pé Mukaddam Sa'id ó ní wòlíì ọlọ́run ni ọmọ ẹni ọlọ́run ni oníkàrámà ni tí Nakibul Ashraf fi sọ bẹ́ẹ̀ wọ́n níyàwó ọ̀kẹ́nu àwọn ìyàwó àwọn lóyún Nakibul Ashraf tàná ni wọ́n wí bẹ́ẹ̀ wọ́n lọ́wọ́ wó ìyàwó àwọn sùnsùn àwọn yìí sì ṣe tẹ́ẹ̀sì ní ọsibítù wọ́n ló bẹ̀rẹ̀ ní mẹ́mẹ́ bàbá wa níyà yìí wọ́n wá ń sọ fún Maulana Nakibul Ashraf wípé èyí tẹ́mi ń wò nínú ìyàwó yìí ọmọ ọkùnrin ni. Allahu akbar. ojú wọn náà wọ́n ti ń sọ ń jọ náà Maulana Nakibul Ashraf wá wípé àwọn dá tẹ́ẹ̀sì kọ̀ọ̀kí là ń pè scan tí wọ́n máa yà ní àti tí Mukaddam Sa'id sọ àwọn bẹ́ wò yí tí ọjà náà nínú méjèèjì wọ́n láwọn ń bẹ Mákà ni wọ́n bá pe àwọn wípé ẹbáríkà àwọn bímọ àwọn nílọlẹ̀ bá ń wò ọkùnrin ni àbóbìnrin wọ́n lọ́kùnrin ni wọ́n ní táwọn akọ́bẹ̀rẹ̀ ni pé wo gbogbo wọ́ọ̀dù ni èèyàn mélòó ló bímọ ṣé kèé jẹ pé wọ́n pààrọ̀ ọmọ síra wọn wọ́n níyàwó àwọn yìí nìkan náà ló bímọ jọ́nà ojú wọn náà wọ́n jòkó rẹ̀ tí wọ́n ti sọ àwọn ẹni ọlọ́run fẹ́ẹ̀kì ló kù láyé lónìí owó ló ń kálùkù fi ń rà owó ló kù táwọn èèyàn ń lò ní kàrámà ọgbọ́ àwọn òríjìnà ẹni ọlọ́run láwọn bàbá wa tàwà jòkó tí àwọn ẹni ọlọ́run èé sì lọ àwọn ẹni èṣù ní máa lọ ẹni ọba jẹ́ ni èṣù wọ́n bá ti kú tán gbogbo ń tọ́ gbáyé ṣe náà ó kú tẹ̀lé àwọn tó bá jẹ́ ni ọlọ́run wọ́n bá ti kú yóò sì máa yè bal ahyahum inda rabbihim yurzaqun wọ́n máa já láàyè níyàí àmọ́dọ̀ ọlọ́run ó ti máa live bal ahyahu aláàyè ni wọ́n máa jẹ́ láyé àmá inda rabbihim ọlọ́run kan fìdí wọn lọ́run ni ẹ̀tún wa wá jẹ gbádùn tọ̀dọ̀ èmi ọlọ́run àwọn tírú àwọn bàbá náà bá wá tara wọn jáde àkí wọn kú oríire alhamdulillah agbọ́nú inú àwọn hikayat
nígbà tí wọ́n múra tí wọ́n kú láyé ààyè wọn tí wọ́n sùn wọ́n yọ kalẹ̀ nígbà mọ́ gbọ́ pé bàbá wa yọ ààyè tí wọ́n sùn kalẹ̀ wọ́n wá dà wọ́n pọ̀ mọ́ sáfù àwọn bàbá Àgbàrígìdò wọn wọ́n dà wọ́n pọ̀ mọ́ sáfù àwọn bàbá Bóńdó àwọn méjèèjì láàfà nílẹ̀ yìí àtàwọn míì tẹ́yìn náà bá tún rí èyí tẹ́mi rí mọ́ sọ́hun tí wọ́n gbẹ́ sàárè kalẹ̀ bàbá Àgbàrígìdò máa gbẹ́ sàárè tí wọ́n kalẹ̀ ọdún mẹ́wàá wọn èkú bàbá àmọ́mọ́ Abóńdó gbẹ́ tí wọ́n kalẹ̀ àbí àfà ibi àtàfàdàlà Akími tá àjọ máa ń lọ rèé ká tó kú mbẹ wà ní jákúmọ̀ lè lọ sàdúrà sínú yàrá mi àwọn àdúrà bẹ́ẹ̀ kéré investment báyìí bí abẹ́ step báyìí tí wọ́n rọra gbé kalẹ̀ àwọn àdúrà sàdúrà ọlọ́run jọ dáa fún ọ yàrá tèmi nù rí ìbẹ̀ náà wọ́n padà sí wọ́n sí ẹbí àwọn sí ewu yín ìyá wọn ti gbé sàárè ilẹ̀ èmi lè gbé tèmi náà kájọ bí ra wa àtàwọn sí ewu wa gẹ̀ẹ́jẹ́ kó wá gbé sàárè kalẹ̀ bí bàbá wa yìí ti wá rí ayé lò tó wájú ayé tó wọ́n sùn kalẹ̀ wọ́n ní ọdún tí wọ́n ṣe gbẹ̀yìn wọ́n wá ń pe àwọn ọmọ wípé ẹ wá ya fọ́tò pẹ̀lú mi àwọn táwọn wá dúró lọ́kàn táwọn ọ̀wá rẹ̀ ẹ̀ ṣe ra yín owó yẹ wá ya fọ́tò pẹ̀lú mi ẹ mà pé ọ̀ká tó kù tèmi ọba yín ṣe náà mo ṣe yìí. Qulubul awliya ilaha uyuna tarabala yarahu bibusiruna wa aywahu taqiru bi ghayri shakin ila malakuti rabbil alamin. Al-Qasimi Hayyakumullah. ọ̀dà tó jẹ́ ń sinmi àmọ́ kò sínú tí lò Karamakumullah. kò sínú tí lò àwọn ọmọ jọ lálùbáríkà wọ́n fẹ́ kí n sinmi díẹ̀ ìtí sọ̀rọ̀ láti ẹ̀kẹ́ àmì àmì wọ́n lẹ́yìn ọ̀ká tó kù tí ń ṣe láyé rẹ̀ kéèyàn sọ ọdún tó kù tó wọ́n ṣe láyé òun ò nílé sọ lórí bó sì kù gbádùn ayé tó fẹ́ jẹ lọ́rọ́ mà kọ́ wọn ọ̀dá kò sì ní fẹ́ lọ àwọn ẹni rere gbogbo nǹkan tọ́lọ̀ ń ṣe fún ìyà láyé lọ́rọ̀ ń ṣe fún wa wọ́n ní bàbá wa yìí gbogbo tọ́lọ̀ ń tẹ́lẹ̀ fún wa láyé wọ́n bá já sí fún wọn bá lò fúnra wọn ni ẹ̀rí ẹ́stéètì yìí yìí wọ́n ló kéré jù lọ́dún nígbà míì wọ́n ará èèyàn 50 ní Maka èèyàn 50 àbí mo sì káyà gbọ́ ni wọ́n ará èèyàn 50 ní Maka wọ́n sì kọ́ mọ́sálásí fáwọn èèyàn tí ò níye lẹ́yìn bá kéwú tá tí ò rí tí ó fi ibi tí ó ti dòkó lókéwú rẹ̀ aló ti parí kéwú lè wà lẹ́gbẹ́ kọ́ mọ́sálásí fún ọgbọ́n ọlọ́ọ̀mà sí lọ́hùn bẹ́ẹ̀ ẹbí àwọn sí ewu tí ìwọ̀n ni wọ́n fi rú ẹ̀ sí kó wọ́n lè béèrè lọ́wọ́ rẹ̀ lásìkò tá a wà yìí àáfàá mélòó lọ́lọ́run kẹ́ tí wọ́n ń fi kẹ́hùn kún àáfàá ẹgbẹ́ rẹ̀ lẹ́yìn láti dìde àwọn ẹni rere